You are under arrest. Ah. You are a bloody criminal. And they are arrested. Lenny. Aláyéwá. Gbàgbára lẹ̀. Ẹni kò lè sa ó sa. Ẹni kò ju tọwọ́ ẹ lẹ̀ ó tún ti ṣe kí ni tún ti jù ú lẹ̀. Kí ló tún wá fẹ́ ọba àna ọ̀bọ̀n sí mi o? Gbé mi sílẹ̀ jọ, kí ló ṣe ẹ? HS. Yẹ kí sọ òótọ́ ọ̀rọ̀ kan. Whatever you say now will be used against you in the court of law. Kò lè jẹ́ mi ṣá. Hands up. Ayele, ṣé ò ń bẹ́ẹ̀ ni àbọ̀ ń tì ẹ̀? Wọ́n fẹ́ bá tì ẹ̀ má lọ máa tì sẹ́mi o torí pé kò máa tì yá ẹ̀gbọ́n wọnú igbó ni. HS ló wà níwájú ẹ̀. Èmi kọjá ìwọ̀n àtẹkàn máa fọwọ́ hè mo pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọmọ ìyá mi. Gbẹ́gbẹ́ sílẹ̀ kó ṣẹ́jú lára mi. Ẹ wá ẹ máa lọ ẹ máa wọ̀ bí a máa tún máa mẹ́gbàá. You are under arrest. Arrest her. Arrest tó bá súnmọ́ mi. Okay, gbàtẹ́ rẹ̀ tí lẹ́ẹ̀fẹ̀ gbọ́ bí ǹdẹ̀ ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn. May o play now. May o play. May o play. May o play now. No, na not fit play.